ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì kẹrìnlélógún tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ ń náwó sí láéláé. Abdulkareem Nimat ni oníròyìn yín. Èmọ́dé ènìyàn méje kú, méje míì farapa nínú ìjàmbá ọkọ̀ ní Niger. Ènìyàn méje ni àwọn ọlọ́pàá ti fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n pàdánù ẹ̀mí wọn nígbà tí àwọn méje míì farapa nínú ìjàmbá ọkọ̀ tó ṣẹlẹ̀ ní ọ̀nà Bìdá sí Kútújì ní Mọ́kúà ní ìpínlẹ̀ Niger. Ìjàmbá náà kan ọkọ̀ Mazda kan àti Toyota Sienna kan tí àwọn ọkọ̀ méjèèjì sì fi orí so ara wọn. Ìjàmbá náà fa ìfarapa tó burú jáì tí ó sì yọrí sí ikú àwọn èèyàn méje. Àwọn èèyàn méje míì tí wọ́n farapa ni wọ́n ti kó lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú. Àwọn aláṣẹ ń ṣiṣẹ́ láti mọ gbogbo ohun tó fa ìjàmbá náà bí wọ́n ṣe ń rọ àwọn awakọ̀ láti máa wakọ̀ pẹ̀lú pẹ̀lẹ́kùtù kí wọ́n sì tẹ̀lé àwọn òfin ojú pópó. Gbogbo bí ìròyìn náà bá ṣe ń lọ, a ó máa mú wá sétí gbọ̀yìn. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wa ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.